mi ò lè ṣàtìlẹ́yìn fún Tinubu láti dépò ààrẹ Laelae-Ṣẹgun òní ló sọ bẹ́ẹ̀. Gómìnà tẹ́lẹ̀ nípìnlẹ̀ Èkìtì tó tún jẹ́ olùdíje fúnpò náà lọ́dún tó kọjá lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party Ṣẹ́gun Òní ti sọ pé irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ làhesọ kan tí wọ́n ń gbé kiri pé òun àti ojúgbà rẹ̀ tóun náà jẹ́ gómìnà nípìnlẹ̀ náà tẹ́lẹ̀ Ayọ̀ Fáyọ̀sí ń sa gbogbo ipá láti ṣàtìlẹ́yìn fún olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Tinubu láti di ààrẹ lásìkò ètò ìdìbò tó ń bọ̀ yìí. Adarí ètò ìpolongo ìbò òní tó gbẹnu rẹ̀ sọ Jackson Adébáyọ̀ ṣàlàyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kejì yìí pé ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Oyètúndé àti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní South West Agenda Swagger sọ pé òun àti Fáyọ̀sí ń gbìmọ̀ pọ̀ láti ṣiṣẹ́ pọ̀ láti ṣàtìlẹ́yìn fún Tinubu kò rí bẹ́ẹ̀ rárá o. Ó ní irọ́ burúkú tó jìnnà sóòótọ́ ni àti pé ọkùnrin náà kò mọ ohun tó ń sọ ni. Ó ní láì fá àbàdà n kò lè ṣiṣẹ́ fún Tinubu. Ṣẹ́gun Òní ní ojú ẹsẹ̀ Tinubu hàn ketekete gẹ́gẹ́ bí ẹni tó ṣàtìlẹ́yìn fáwọn tó ṣèrú ìbò gómìnà Èkìtì tó kọjá yìí láti ṣègbè lẹ́yìn ẹgbẹ́ APC. Ó ní wọn kò fààyè gba àwọn agbẹjọ́rò òun láti ṣàyẹ̀wò ẹ̀rọ tí wọ́n fi ń wo iye àwọn olùdìbò Bimodal Voters Accreditation System BVAS gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nípínlẹ̀ Ọ̀ṣun, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ náà pàṣẹ fún àwọn àjọ elétò ìdìbò kí wọ́n gbà wọ́n láàyè láti ṣe bẹ́ẹ̀. Yàtọ̀ sí èyí, ó lóun kò lè gbàgbé ipa tó kó lórí àwọn ìdájọ́ arúmọjẹ tó gbóhùn kúrò nípò lọ́dún díẹ̀ sẹ́yìn. Ó wá kìlọ̀ fáwọn tó ń gbé àhesọ náà kiri pé kí wọ́n má táwọn ní sùúrù o. Ó lóun kò mọ ohun tó lè mú kí àwọn èèyàn náà máa kó pọ̀ mọ́ Fáyọ̀sí láti sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́ fún Tinubu. Taofeek Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.